Ẹ káàbọ̀ sórí ìkànnì fídíò tó bá lẹ́gbẹ̀ẹ́ mi a sì máa play fún yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lẹ́nu darapọ̀ mọ́ wa ẹ bá subscribe kẹ́ like kẹ́ comment so that ẹ lè máa jẹ àwọn nǹkan àwọn àǹfààní tó ń lọ lórí ìkànnì àwọn àṣírí ńlá ló tún síta báyìí tó wà nínú fídíò tó pẹ́ tẹ́yìn kan bá play ẹ máa ní nǹkan ń lọ nínú ìlú yìí ọ̀rẹ́ mẹ́ta ká fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ pa ejò ẹ ká wọ fídíò yìí. Tinubu dẹ̀ ti dá Iya Moinmoin ló ẹ kalẹ́ o again wo comment Iya Moinmoin ìsọnù ẹjọ́ ṣé President Tinubu wọ́n ti ráyè dá Iya Moinmoin ló torí mi tiẹ̀ mọ nǹkan tó máa ń ṣàwọn kí ló dé tẹ́lẹ̀ yóò fọ́ ló kí ló ṣẹlẹ̀ sí kínní. President Tinubu ó ti lò torí mi tiẹ̀ mọ. ẹ jẹ́ káwọn èèyàn mi jèrè Caroline Williams Boscott Abọ́sẹ̀dé Ìyábọ̀ Pamọ́lẹ́kúnjayé blogs how are you? Wumi Akíngbètọ́mọrí how are you? Aduni Ade Essentials how are you? Ṣèyí Ẹ̀ṣọ́ Aliu how are you? Tèmítọ́pẹ́ Lizzy Belinda Bright ọmọ wa ọmọ ẹkùn Àkúrẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ káwo ní kalẹ́ ó ga jù mo rẹ́nikẹ́ àtọrọ Àfọlábí ẹ bá mi pa àwọn èèyàn tèmi ẹni ìjà ọba Olúwa jẹ̀dá lọ́bọ̀ bj princess Jayé ọba gbogbo yín bẹ́yẹn ṣàmọ̀ Lizzy ní tọkàntọkàn gbogbo yín ẹ kalẹ́ ẹ wò mo ní kí n bèrè lọ́wọ́ yín ni o pé ǹjẹ́ a dẹ̀ ti gbọ́ láti ọ̀dọ̀ President Tinubu bóyá wọ́n ti bá wa mú Lizzy Olúwa ní Ṣọlá tolúwa làṣẹ Olúwa tó fún mi àwa yìí Sodiq Shina àwọn tèmi nìyẹn àwọn ọmọ alálùbáríkà gbogbo zimama ti wà lábẹ́ adé mi mo hunt mo bank bó ni gbogbo yín wà ẹ kalẹ̀ kásán ní gbogbo ibi tí ẹ bá ti wà according to the weather ní ọ̀dọ̀ yín lọ́hùn yẹn ẹ ṣe ẹ gba flower yín ẹ jọ nítorí Ọlọ́run Iya Moinmoin mi ṣe bọ̀ bóyá President Tinubu ti dá ló ṣe bọ̀ pé ó so wà important gan àwọn èèyàn sóògọ̀ òtítọ́ lójú how are you Amusat Adijat how are you ọmọ wẹ́ẹ̀mẹ́kùn cruise nítalẹ̀ ìbá wa mo ní kí n kọ̀ wá béèrè ni o Moinmoin àtìyá rẹ̀ ti ń dà lúrú ṣé president wa ti bá a dá wọn lóhùn àwọn ọmọ àlè méjì ti ń dà lúrú àtìyá àtọmọ ti ń dà lúrú Monísọ́lá Aliu ti ń dà lúrú Monísọ́lá Yìsátà ti ń dà lúrú òun àtìyá rẹ̀ ti ń dà lúrú mo ní bóyá president wa sì ti kó ọmọ ogun jáde kọ́ lọ́ máa bá wa wá wọn àwọn méjì ti ń dà lúrú àwọn olóṣè kóṣìbérò ọmọ òṣì àtìyá àtọmọ olóbùkú Táyọ̀dé Ṣítà how are you? mo ti ráwọn èèyàn mi kan tó yẹ kí n porúkọ wọn bẹ̀ yẹn jèrè Abdul Aziz how are you jèrè Amusat Adijat how are you òtítọ́ lójú mo ti porúkọ yín mo rẹ́nikẹ́ àtọrọ Àfọlábí mo ti porúkọ àwọn ọmọ àlè méjì tí ń dà lúrú so ẹjọ́ mo rí zimama alálùbáríkà ọmọ mi alálùbáríkà tó explain nǹkan kan Wùmí Deborah yes àwa ti Lizzy àṣepàtà thank you jọmọ mi ṣé nǹkan tá à ń sọ òun ni yí pé tí olórí burúkú á ṣe àtà Monísọ́lá ìyàwó Alimi ṣálímì lọ́kọ ẹ̀ yóò mọ mi náà ni
bend down rolling waist yóò mọ̀ mí ní. Look, ṣé àwọn èèyàn ò mọ̀ pé tí wọ́n bá fẹ́ marry tàbí tẹ́ bá ríyàn ẹni tó sanra ò gbúdọ̀ fẹ́ ẹni tó sanra nítorí pé kí ni òun rèé. Tí ẹni tó sanra bá fẹ́ ẹni tó sanra wọ́n kọ̀ léfò sórí ara wọn ni. Wọ́n ní mọ̀ọ́sì àtọkọ ẹ̀ rí bọ́n ṣe rí bàǹtùbàǹtù bọ́n ṣe rí bàǹtùbàǹtù. Ẹsẹ̀ kẹta mọ́nímọ́ọ̀sì ẹsẹ̀ kẹta Álímì kò lè wọ ibi tí ojú ara kò lè wo ojú ara mọ́nímọ́ọ̀sì. Àwọn yẹn kàn fọkọ nítorí pé wọ́n kàn fẹ́ ọkọ ni. Fọláṣadé ṣó Gbadé how are you? Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Adéwálé Adé mo ní àwa béèrè ni o bóyá President Tinubu ó ti mú àwọn tí ń dà lúrú. Àwọn wèrè méjì àti ìyá àtọmọ tí ń dà lúrú. Fọláṣadé jayé ọba, Fọlákẹ́ṣà jayé ọba, Monsurat Azan Shitu. Àwọn ọmọ àlè, àwọn ọmọ burúkú, àwọn ọmọ òṣì tí ń dà lúrú àti ìyá àtọmọ tí wọ́n ya wèrè tí wọ́n ń dà lúrú. Wọ́n wá pé President Tinubu gbàtẹ́ ẹ kọ́kọ́ wá fíràn ẹ pé President Tinubu ìgbẹ́ lọ ságọ́ ọlọ́pàá ẹ pé President Tinubu. Warriors gbogbo àwọn tó fẹ́ràn Lizzy tọkàntọkàn, gbogbo àwọn tó ń ṣe ti Lizzy, àwọn silent watchers tó fẹ́ràn Lizzy, ó gbàdúrà fún yín ilé àtọ̀nà yín ò ní bàjẹ́. Àjọṣe NMC police NMC police o ẹ̀mí jáàkì NMC police ọlọ́run àgùnfọ́. A rò pé bóyá ṣé mo ti digress mi ì ṣe professional mọ́ lórí ìkànnì. Mo ti gbàgbé pé NMC police wà níbi tí ó kó àwọn èèyàn mọ́nímọ́ọ̀sì àti ìyá rẹ̀ jẹ́ lọ bá NMC police ọlọ́run àgùnfọ́ kó kọ́ yín wípé ire akárí ire kì í gbé ìkà kì í gbé. NMC police carry on. NMC police Jubi Ade Jubi how are you Wumi Deborah. NMC police Ajá Latifa Abiodun Akílọ́lá Abímbọ́lá Ìdòwú. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi wá NMC police o bóyá kó wá gbé mi. NMC police torí àti Belinda Bright ṣé o mọ̀ pé mo ti ń lu pọ́npọ́n mọ́ ìyá mọ́nímọ́ọ̀sì àti ìyá mọ́nímọ́ọ̀sì lórí báyìí. Ellen Paul kí wọ́n kàn gbé show yìí lásán. Adija Amusat Adija ẹ bá mi sọ fún mọ́nímọ́ọ̀sì àti ìyá rẹ̀ according to NMC police pé kọ́kọ́ gbé show yìí lásán kọ́ wẹ́ni tó máa bá wọn interpret ẹ̀ kọ́ wá lọ gbé fún Olúyinká TNT tí ń ṣe NMC police àkọ́ gbé lọ sí ọ̀dọ̀ Kamsi àti àwọn Samaria wọ́n á bá interpret ẹ̀ jẹ́ ni wọ́n á bá gba pin number Yinka wọ́n á bá gba pin number Yinka TNT. Mo rí ẹ tó ṣe update sọnù ó rí pé ó bà ẹ́ lára. Ẹ jẹ́ kọ́kọ́ ka update sọnù tí ọmọ ọlọ́run àgùnfọ̀ yẹn ṣe. You go explain tire na tire you go explain ó mọ nǹkan kan. Mo tún padà ó lọ unfollow mi mo tún padà follow ẹ. I am a peaceful person Yinka TNT. Yinka ó kì í ṣe peaceful person ìwọ lolú ayé of fracas. Ìwọ ló máa ń twist ọ̀rọ̀ èèyàn. Yinka àwọn èèyàn ò láìkẹ́ Ọlọ́run wọn ò láìkẹ́ ọ̀rọ̀ mọ̀nímọ̀ní la wá sọ ń bí wọ́n tún gbé ọ̀rọ̀ ẹ̀ àwọn ló change the topic mọ́ mi lọ́wọ́ tó jẹ́ pé ó tún já sórí ọ̀rọ̀ ẹ̀. I'm a peaceful person. I will never intentionally cause harm or difficulty for anyone, especially professionals. Yinka, you are a bloody liar. You always cause harm and havoc for people. Yinka TNT. What you do and what you are doing and what you propose in your heart to do for professionals on this platform is just that you are being casted. NMC police. You want to gag. Who are you? Taniye Alaja Quadris Ishaya Ashabi
How are you? Who are you, Yinka, to want to guard people with their profession so that they will not be able to speak out their mind on the platform tí wọ́n fi owó wọn ra data, tí wọ́n fi owó wọn ṣí? Jọ̀ọ́ nítorí Ọlọ́run, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ń pa Anonymous àti ìyá ẹ̀ lónìí àti gbogbo àwọn show tí mo fi ṣe, mo fẹ́ kó bọ́ ta kó ní kọ́ wá kọ́ tiẹ̀ kan gbé lọ fún NMC ẹlẹ́nu jákujáku mo tí ò mọ̀rọ̀ sọ tí ò ní nǹkan kan tó fẹ́ sọ ju pé àwọn tí ó nínú ṣé ẹ láìkì láti máa lá òbò tàbí ẹ fẹ́ máa fi ìkaro òbò ó wà lórí platform ẹ̀. Is that being professional? Is that being professional? Bí o bá gbádùn òbò lílá ju fìkàròbò lọ nawọ́ sókè. NMC police ń tarí lórí ìkànnì ẹ nìyẹn. Òbò lílá àti fìkàròbò nawọ́ sókè. Ṣé blasphemy kọ́ nìyẹn? A mental health nurse speaking immorality, teaching immorality. What is that supposed to mean? Bí o bá gbádùn òbò lílá, if you má jẹ́ bá interpret káyé ẹ má bàjẹ́ sórí ìkànnì lálẹ́ yìí o Yínká, má jẹ́ kí n bá interpret ẹ kí ayé ẹ má bàjẹ́ sórí ìkànnì yìí. NMC police, is it ethical for you to call out people and say tó bá gbádùn àti máa lá òbò àbí kó máa fi ìkaro òbò? Mi mọ̀ bí tó ti rí yẹn nínú nursing. Nítorí gbogbo nǹkan tó bá ń ṣe nínú orí ṣọ́ra àwọn èèyàn tí bá ti jáde báyìí ọ̀tọ̀ ní topic tí mo fẹ́ ṣe ìwọ náà gbé wá. Sórí United Kingdom náà pé bí o wàláì tó bá mọ̀ kì í ibi yóò ṣe àríkì o, kì í ṣe àríkì aláìn o, kò dẹ̀ kì í ṣe movie industry, kì í ṣe Nollywood. Sórí nǹkan tó fi ẹsẹ̀ fà tó fi ọwọ́ ẹ fà sínú ayé ẹ. What is the meaning of that on a mental health nurse platform? That is very despicable. I come against you, you spirit of Jezebel. You are a spirit of Jezebel. Don't come and flood us with immorality. Tó bá fẹ́ gbádùn òbò, tó bá gbádùn òbò lílá, ju kó fi ìkaro òbò nawọ́ ẹ sókè. Can you say that to your children? Your children are above 18. Have you ever asked them? Then why did you come as a professional nurse to come and ask such a question? All because you want to stir up immorality. Is it professional to talk about lílá òbò and coffee karo òbò? Is it professional to talk about it on your platform? Is it professional to talk about it in your place of work? Whatever you cannot do at your place of work, don't come and do it here on your platform. Yinka TNT. Bí o bá gbádùn òbò lílá, can you say that among your colleagues? Kẹ́ wà nínú staff room yìí kó kọ̀ wọ́ ọbẹ̀ kó kọ̀ sẹ́ pé tẹ́ bá gbádùn òbò lílá tàbí kẹ́ ẹ fi ìkaro òbò tí wọ́n bá ní gbé ẹjọ́ ẹ̀dọ́dọ̀ administrator. Nǹkan tó bá ti lè ṣe ní place of work ẹ torí wọ́n ló pèrè ní NMC police àwádìí bá máa bá ẹ police page ẹ wá jẹ́ ká lọ wo àwọn kọ́mẹ́ǹtì sọnù tó wà ń bẹ.
Chai omo, I dey shy for this topic oh. I wish my woman is here. You see, eating snail is very healthy, especially when the snail is very neat and fresh. The reason will make me dance akoba. For those who did not understand Yoruba, interpret. I prefer fingering. Abeg all meg wey dey enter woman DM like MTN message, come out tell us which one sweet pass o before the question go turn one side. For those of you who doesn't understand Yoruba language, what Yinka is saying, this is from Salami, and this is for Sonny Abdulganiyu George. What Yinka is saying is Nigeria will be great very soon. That endurance is the key. Àwọn tó wà ní under comment section go, they hated you with passion. They can't even interpret what you have just put up there. Baba, endurance, you spoke well. Me. For those who doesn't understand Yoruba language, Sonny Abdulganiyu George ló sọ bẹ́ẹ̀ o. Only what Yinka is saying is Nigeria will be great soon, but endurance is the key. They cannot even help you to interpret it in English language. It's how despicable, how immoral, how vulgar. Your page promotes vulgarism. NFC police. Nurat Jimo, how are you? Comfort Itunu, Olabisi, Olufunke Olanrewaju. Your page, Yinka, promotes vulgarism, immorality, and despicable utterances. Dan Sulaiman Olawole Arowoyewu said, people need to try and stop her from further before she further constitutes other nuisances, before she constitutes nuisance on this page. Yinka, what you asked for is not what you get. What you ordered, you got more than what you ordered. You know, he who lives in glass house do not throw stones. People don't like you. They don't like what you are doing on your platform. Diamond Gold, how are you? Are those beautiful children, Diamond and Gold? You know, there are ways in which you can teach things and you won't go through the vulgarism way. Asking people you think is right by asking people. Bí o bá gbádùn òbò lílá àti kí o máa fi ìkaròbó ìró òbò na ọwọ́ rẹ sókè. Àwọn wèrè bíi tiẹ̀ náà ló máa nawọ́ sókè. Ìkànnì wọn ti sọ pé nǹkan tó ń sọ ní English ni pé it go better for Nigeria, na endurance we need. They cannot even interpret it. You know, they cannot interpret it the way it should be interpreted. Ẹ jẹ́ kí n fi battery sí. Nítorí pé kí ni? Nítorí pé kí ni? Wọ́n like ẹ̀. Wọ́n like ẹ̀. Wọ́n like ẹ̀. Court ibẹ̀ yẹ kó gbé lọ fún NMC. Okay. I ask this question as a professional nurse on my platform. What NNC will tell you? Ẹ jẹ́ ká fi tiẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan. Iya Moinmoin, Iya Moinmoin. Mo hope pé President Tinubu ti dá ẹ lóhùn torí igbe àníyàn tó ké.
ó lágbára àwa náà dẹ̀ ké igbe láti bá president Tinubu sọ̀rọ̀ ṣùgbọ́n president Tinubu ti dá wa lóhùn wípé àwọn máa nà ẹ́ ní lámbà nítorí pé you are so selfish ìyá mọ̀nímọ̀ní you are so selfish apọ̀ gbogbo nǹkan tó wà ní Nàìjíríà tó ń lọ Lizzy oní Lizzy ń dà lúrú ọmọ tiẹ̀ ò dà lúrú ìwà tọmọ ẹ̀ ò dà lúrú akóṣìbérò méjì òpònú ayírádà now a ní pé kéèyàn má ṣe replica ṣùgbọ́n nǹkan ta notice ní pé tí Abísíwèrè how are you God bless you my sweetheart pẹ̀lú ọkọ mi ìyá mi ṣàlàáfíà níṣẹ́ wà ṣiṣẹ́ òní ńkọ́ ẹ bá mi wá Fúnkẹ́ Pàmà o dókítà mi àtàtà akọni ọmọ àkùfọ how are you ọmọọba pẹ̀lẹ́ Hájà Latifat Abíọ́dún ṣẹwà gbogbo yín ni mo kí mi ò lólódì kan ṣùgbọ́n ẹni tó bá sẹ pé òun máa múyàn wálẹ̀ pẹ̀lú ẹnu àwa á sọ fún pé ọmọ Àkúrẹ́ ni wá ọmọ amúdàsílẹ̀ mógun ẹnu pa ni pé irú wọn kò gbọ́n pé kí ni irú wọn kọ́ kò gbọ́n tó bá fi mú ẹ nínú ọkàn ẹ ó jẹ́ professional kò jẹ́ professional o tó propose nínú ọkàn ẹ láti múyàn wálẹ̀ Táíwò Múrákìyọ̀ all because mi ìgbà ẹ láyè Yínká láti búlì yín Lizzy Anjorin ó bọ́ta ọ̀nà tí ní freedom ó bẹ̀rẹ̀ sí ní kọ oríṣiríṣi sí orí péjì òun ṣépè ó tàgà àwọn kan lélépè ó ṣe oríṣiríṣi òun throw tantrum ó wá rí opportunity láti gbaṣẹ́ lẹ́nu mi láti gba ìjẹ lẹ́nu mi oníwò ìwọ you are a peaceful person ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ èmi tí mo sọ pé ó wà peaceful náà ni mo kò jẹ́ pé oníjọ̀gbọ̀n ni ẹ́ eku mẹ́rẹ̀kẹ́ jalè ni ẹ́ oníjọ̀gbọ̀n mi ò rẹ́ni tó wà vicious tó ẹ on this platform ẹ sábọ̀dù gan tí gbogbo wa rò pé ó ya wèrè tiẹ̀ ju tiẹ̀ lọ ẹni tó bá ń pèyàn jọ ẹ ṣe báyìí ní nǹkan tí ò kàn ẹ́ directly or indirectly I can forgive but I can never forget what you have done or what you propose in your heart to do kọ́lọ́run tó tú àṣírí ẹ̀. Lizzy ni mi tọkàntọkàn mo ti bèrè how are you you deadly gan ni o you deadly bọ́dà ṣe ni ẹ think twice o wàláì ẹ gba gbogbo nǹkan tẹ bá lè gbà lọ́wọ́ ẹ o kẹ bẹ́sẹ̀ yín sọ̀rọ̀ irú eléyìí wà vicious o Ọlọ́run gbọ́ orí ìkànnì ni mo ti ń sọ bọ́dà ṣe ni ẹ gba ntẹ bá lè gbà lọ́wọ́ ẹ owó ni anything tẹ bá lè gbà lọ́wọ́ ẹ kẹ pick race irú ẹ o mi ò advice irú ẹ fún ọkùnrin kankan láti fẹ́ ẹni tó bá lè gbàjẹ́ lẹ́nu èèyàn ó lè fúnyàn lóògùn jẹ́ ó lè pààyàn apààyàn ní Yorùbá pẹ̀lú ẹni bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ kíni kí la gbé ta jù threatening somebody with their livelihood that is called harassment. It's called harassment. You are harassing me for no just cause. Olaoluji, how are you? And then ẹni tí ó bá lè sọ̀rọ̀ pa profession mi ìfẹ́ máa rò ṣá nítorí pé ó dùn mí bí egbò mo dẹ̀ ti sunkún lórí ẹ̀ ó ti gbomijé lójú mi lórí ẹ̀ pé ìwọ irú ẹ̀ lágbo barista àròkàn ló mú ní sẹ́kún àsúndàkẹ́ ìwọ jẹ́ nsù apanimáyọjà ní ẹnikẹ́ni
tí a bí nínú obìnrin dábàá normal delivery of cesarean section tó wo èèyàn sùnsùn báyìí nítorí pé opinion èdè bá tiẹ̀ mu lórí nǹkan tí ó kàn ẹ́ tá a rí lórí tó ń fly káàkiri lórí ìkànnì téèyàn dẹ̀ sọ pé báyìí o ẹni bá lu pọ́npọ́n mọ́ ṣáídá ẹni tí ò bá fún dájú ní empathy irú ẹni bẹ́ẹ̀ kọ́kọ́ gbé show irú ẹni bẹ́ẹ̀ kọ́ gbé báyìí kọ́ gbé wá bá òun kọ́ lọ interpret kó ń bá wọn gbé lọ bá àwọn organisation káwọn organisation irú ẹni bẹ́ẹ̀ kó má jẹ́ pé ó máa àfàìmọ̀ tí ò ní fi pin pìtàn nílé ayé wọn ló máa fi pin ẹ̀ pìtàn. Nígbà tí mò ń ṣe nọ́ọ̀sì mi àdàbí tí n bá rò pé tí n bá ṣe tán mo fẹ́ fi gba pin anybody àdàbí pé kì í ṣe pé mò ń wò pé nọ́ọ̀sì yẹn á gbé mi débi gíga máa fi ṣe nǹkan rí máa fi yá máa fi tọ́ mọ́ máa fi kọ́ máa fi ṣe nǹkan tó bá tó tán gbórí ilẹ̀ ṣe jọ ń torí Ọlọ́run ẹ̀yin tẹ̀tẹ̀ máa rò pé fẹ́ gbaṣẹ́ lẹ́nu èèyàn tẹ́ bá wá gba ìjẹ lẹ́nu èèyàn ṣé wọ́n á rò mọ́ tiyín ni àti pé you can only do that damage for about 2 months Ọlọ́run gbọ́ I've paid my dues in this country Ọlọ́run máa jókòó bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ sí orí social welfare ni Ọlọ́run gbọ́ wọ́n á máa sanwó lé mi wọ́n á máa ṣe everything ìgbà mi mo máa ń wò pé kí ni mo ti ń ṣiṣẹ́ fún gan pàápàá nígbà tá a rá wọn kan tí ò ṣe anything tó máa bá wọn sanwó lé wọn tó máa fún wọn lówó oúnjẹ ṣé owó ọ̀tẹ̀ ṣá gbọ́n léèyàn kan wá máa threatening tó bá wá gba pin number èèyàn ṣọ́ ní kéèyàn kúrò láyé ni ṣùgbọ́n pé máa pokùnso nítorí ẹ̀ ó lágbára gan o ní agbára kọ́ sọ pé ẹni tó ń bá ní í jẹ àwọn tó ń bá ní í jẹ àwọn tó ń bá ní í mu àwọn gan lọ̀tá ẹni ọmọ aráyé gbọ́n ká má gbára lé wọn ọmọ aráyé lọ́ka ẹ̀gún ló fi sọ́wọ́ ọmọ aráyé lọ́ka ẹnu wọn méjì ẹnu wọn mẹ́ta ọmọ aráyé gbọ́n ká ó gbé kí ló gbé fún mi ó fún mi ní púpúrú jẹ ọmọ aráyé gbọ́ká ó gbé washing machine wá ọmọ aráyé gbọ́ká ó fún mi ní bàtà Timberland méjì ọmọ aráyé gbọ́ká ṣùgbọ́n mo fara gbọ́ta fún àìmọye shows tán ṣe fún ẹ tán bú ẹ tí mo jáde síta báyìí tí mo fàyà gbàgbà ìnídà ti fún ẹ ní nǹkan kan ó láti sanwó fún mi ní tó fún mi ò tí tó ohun tó fún mi ò tí tó ó mọye tí Liz Anjorin sọ fún Esabod ni nígbà tó lọ sọ abẹ Esabod ó mọye owó tó fún Anamáyọ̀wá ni nígbà tí Anamáyọ̀wá ń jẹ́ tí olórí burúkú Bísí Wellington àṣàmẹ́gun mọ̀nàmọ́ná àṣàmẹ́gun pọ̀tọ̀pọ̀tọ̀ ṣòro ẹni tó bá wà jà lórí ìkànnì tó win rírí ní káyín TNT kò wọ́n win nobody can win me. I'm saying it emphatically and I stand at the rock of ages. All other grounds are sinking grounds. Àdàbí tí mi ò bá fọra gbọ́ta fún ẹ tí mi ò bá ṣe dáadáa sí ẹ. Àwa ló gbé washing machine òfò kan wá. Washing machine my foot. Timberland my foot. Ìwọ fúnra rẹ lọ ra Timberland fúnra rẹ náà ò dídí lọ shop fún mi náà. Washing machine yẹn ní nǹkan ẹyọ kan tó dídí shop fún mi. Ṣé yẹn wá tó gbogbo èpè tó bá ń tọ́ tí ìbá ṣe tó bá polówó ẹ̀ ò ṣe aborídé pé nù. Ṣé ìwọ ti jáde fún mi rí lórí ìkànnì pé I'm doing this show in solidarity fún nǹkan tó ń ṣe fún Adébímpé Aláṣọ Àdúrà ẹlẹ́nu gbàsí àgbàsẹ́ wa tó bó bọ́ta ó ní mi lè bí òun lọ́mọ ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ kóró gbá lẹ́nu ẹ. Àwọn aṣòṣìmérò tọ́nkó ìyẹn náà ṣe fẹ́ sọ èjè tó lọ́ ti ń pè láti yín ká TNT fẹ́kẹ́ ẹnikẹ́ni tó bá fẹ́ kẹ́gbẹ́ òun máa pòun láti tó ń dẹgbẹ́ ìbò àjẹ́ lérú ẹni bẹ́ẹ̀ àjẹ́ ọmọ 1978 ó ní èmi ò lè bí òun lọ́mọ tí n bá máa bí ẹ ń kọ́
tí bá máa bí ẹ lọ́mọ ńkọ́ ìwọ ló lè bí mi lọ́mọ. Evil girl. Ọ̀túnba Ọláṣẹ́ ní ẹ gbowó ọwọ́ ẹ̀ kẹjálẹ̀. Kò ṣe wife material. She's not a wife material. That girl, NMC police, is not a wife material. Yes, no, 4th ni Belinda 1 2 3 4 1 2 3 4 ni 4th of September. Yeah. Ó wà lórí kíní. A ti wá bọ́ síta ó tún parọ́. Shabalikolo is registered. It's registered in the United Kingdom. I pay my tax. Àṣẹ ó ti dissolve ẹ̀. Àṣẹ ó ti dissolve ẹ̀ láti 2023 àbí 20 whatever. Ó wà lórí internet. Ó dissolve ẹ̀ lọ register ẹ̀ bòbí kó má bàa san tax lé lórí ní United Kingdom. Àwọn followers sọnù ẹjọ́ ẹ lójú. Ó ní jẹ́ tán ò ní wò tán. So kábà tún ti rántí ọ̀rọ̀ ẹ̀ máa tún máa fi sí ọ̀rọ̀ Monimos tí mò ń sọ lọ. Ní kí Monimos. Stella Ogunlade, how are you? Exactly. She looks older than her age. That's why she doesn't want people to know her real age. It's on the internet. It's there. Just go there. Go to company home register. Bikile ti máa wo company registration or whatever. Ẹ tẹ Shabalikolo síbo máa gbé gbogbo details ẹ̀ jáde. Gbogbo ẹ̀ ní. Ṣé United Kingdom mi kọ́ ló wà ní? United Kingdom náà pé bí everything is on the internet. Onírọ̀ òṣì tó náà òun san tax lórí Shabalikolo. Ìjọba wò pé ṣan tax lórí ẹ̀. Tó bá wá ṣan tax lórí ẹ̀ ni pé kó máa ṣèṣekúṣe, kó máa promote immorality, kó máa promote the spread of kini. Is it even hygienic? Kó máa kọwọ́ bọ̀yàn lóbò. Ṣó wà hygienic? Àwọn doctors tó bá fẹ́ kọwọ́ bọ̀ kó bá fẹ́ examine èèyàn ní area yẹn wọ́n máa wọ glove ni. Ta ló gbádùn lílá òbò àti kan fi kàròdì ọmọge fi kàròdì. So nǹkan tá à ń sọ nípa Monimos ní Peace Fọlọ́runṣọ́, how are you? Monimos kò sẹ́ni tó ní kó má ṣe replica. A rí àwọn replicas tó ṣe tó gbé síbẹ̀ wọn kì í ní views. Wọn ò ní shares, wọn dẹ̀ ní views. Àwọn èèyàn dẹ̀ ní patronize. Ṣùgbọ́n nígbà tó bá ti gbé tọmọ mi Lizzy Anjorin síbẹ̀ wọ́n á share ẹ̀ lọ bí ilẹ̀ bí ẹni. Kì í ṣe pé wọ́n didn't share it for good torí pé wọ́n ń bully ẹ̀ sí abẹ́ comment section yẹn. Tí àwọn èèyàn tí Lizzy tó bá wá lọ kọ síbẹ̀ pé what are you doing this tó bá bú wọ síbẹ̀ wà block wọn ó dẹ̀ náà kì í ka comment section. So you are using our own design that you stole to boost your own business, Monimos. And when you are doing that, ó mọ̀ pé gùn ló ń pè sórí ara ẹ̀. Ó like èèyàn ó dẹ̀ ń jẹ oúnjẹ ọ̀tá ẹ̀ torí pé at that point in time Lizzy Anjorin ló pèrò sọ́kọ̀ fún ẹ tí àwọn èèyàn tó ń bẹ ra nǹkan tó ń tà tó dẹ̀ pé design ẹ̀ náà ló gbé sí tó jẹ́ pé ó dẹ̀ ń rówó ń bẹ̀ ó dẹ̀ rò pé owó yẹn máa mú ẹ lọ́wọ́. NMC police mo rò pé mo ò tún tí misguide torí àwọn NMC police wà ń bí báyìí. Ntanso wá pé Tinubu bàbá wa Tinubu so wọn ò ní nǹkan kan tí wọ́n rò ní Nàìjíríà jọ̀rọ̀ tiẹ̀ lọ. Ó tún fẹ́ blackmail Tinubu pé ó ní ó mọ̀ pé Tinubu àti Lizzy Anjorin ni wọ́n jọ ń ṣèjọba. Ṣé Lizzy Anjorin ó wà ní party kankan tàbí ó vie fún elective position kankan? Ibi tí ọpọlọ ìwọ àtìyẹ́ ẹ̀ tó ti dọ́bà nìyẹn. Ọpọlọ ìwọ àtìyẹ́ ẹ̀ ó dọ́bà. Then topic kejì tí mo tún gbé jáde àyè máa sọ̀rọ̀ lórí NMC police ní TNT àyè máa sọ̀rọ̀ lórí ẹ̀ dáadáa nítorí pé ọmọ náà ò mọ̀ pé everything wà lára wọn. More grace, how are you? Tó jẹ́ pé wọ́n lè máa fi sọ̀rọ̀. Mo sọ fún yín I'm on her page like a hawk. Anything that she puts on her page, I will talk about it because she put it on the public space.
lílá òbò àti fífi ìkarò ìdí èwo ni ẹ fẹ́ níbẹ̀ na ọwọ́ ẹ sókè. Monimous and her family will not end well in the mighty name of Jesus. Bẹ́ẹ̀ ni wọ́n ní end well. Wọ́n ní end well. Ẹnikẹ́ni tó bá fẹ́ bá òwò anybody jẹ́ wọ́n ní end well. Ó bá jẹ́ ọkùnrin ni ó bá jẹ́ obìnrin ni ọmọdé ni àgbàlagbà ni tó bá ti fẹ́ mú okòwò anybody wálẹ̀. Ó mọ̀ọ́mọ̀ ni wọ́n ní end well. Wọ́n ní end well. Wọ́n ṣe láìfi sí Ọlọ́run ni. Ẹ rò pé lè dúkòkò mọ́ professional kankan lórí ìkànnì. Ìwọ àbáláàrú ẹ̀. Èmi máa ti lò 15 years in nursing. Pẹ̀lú gbogbo àwa lọ school àṣegbá àṣekòkò bàbá àṣàsùn. A máa ti ń lọ tó 19 years in nursing. Ìwọ ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ alácelebrated program ìsọnù. NMC police. Is it ethical for you to call on adults? Mary Anderson, how are you? To come and tell you what they do in their closets. Ẹni tó ń lá òbò àti ẹni tó ń kí ọwọ́ bọ̀ Son English. NMC police is sọnù. I don't think she can last for 5 years. Don't say 10 years. Torí ẹni tó bá kọlù mí ó kọlù tí ó máa sìn. Nítorí kí la gbé kí la jù. Ó wá bẹ̀rẹ̀ sí ní pay pity party. Ó wá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di victim. Ṣàbáríkòlò ń sọ táàsì. Ìjọba máa ti ẹ̀ bèrè ní pé ṣé péjì ẹ̀ àbó ń yàgbẹ́ sára. Àbẹ́lẹ̀ ìtọ́ ní kò mú ló fi wẹ̀. Tó ní huge platform. The more reason that we're going to pull it down. Platform that promotes immorality and the spread of sexual transmitted infections and diseases. Secondly, ká máa bá ètò wa lọ torí mo fẹ́ sọ̀rọ̀ nípa Láyọ̀ stubborn. Òun náà ṣẹ̀ mo ti gbé sórí ìkànnì mo lé bí igbá ni mo lé Láyọ̀ bí igbá. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí ẹjọ́ àwa tá a wà ní ìlú òyìnbó kí ló dé tó jẹ́ pé a kò kí ní house help. Àwa tá a wà ní ìlú òyìnbó tó jẹ́ pé àwọn tó wà ní Nàìjíríà ni wọ́n ní house help. Ní nǹkan tí house help ń fojú wọn rí ní Nàìjíríà ó lágbára o. Mo rí kan ló dẹ́rù bà mí. Mo lọ sí orí ìkànnì kan tí ó ń jẹ́ house help review. Ìgbà yẹn ni wọ́n ní wọ́n rí ọmọbìnrin kan tí ó fún ọmọ ọ̀gá rẹ̀ ní ọyàn. Ó gbé ọyàn rẹ̀ sí ọmọ ọ̀gá rẹ̀ ní ẹnu. Wọ́n ní kí ló dé tó gbé ọyàn sí ọmọ ọ̀gá rẹ̀ lẹ́nu. Ó rẹ́rìn ṣìṣìṣìṣì. Àmọ́ bí tí wọ́n ti kọ irú nǹkan báà. A tún pàdé ẹlòmíì tó jẹ́ wípé ó fi sniper sínú oúnjẹ tí àwọn ọ̀gá rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ máa jẹ àwọn ọmọ ọ̀dọ̀ ní Nàìjíríà. Ohun tí wọ́n ń ṣe ni eléyìí tó pa bámbárì tí àwọn ọmọ ọ̀dọ̀ tí wọ́n ṣe fún ọ̀gá wọn ní Nàìjíríà ni wípé àwọn àgbàlagbà ẹ ṣàmọ̀ àwa tá a wà ń bí tó jẹ́ pé a dẹ̀ fẹ́ máa tọ́jú àwọn òbí wa ní Nàìjíríà. Wọ́n wá gba ọmọ kan. Ọmọ tí wọ́n gbà yẹn 75 ní ìyá yẹn. Ọmọ yẹn nígbà tó ti lò bí oṣù méjì ló bá mú ìyá yẹn ló ti ìyá yẹn mọ́nú yàrá. Ó mú ìka ìyá yẹn ó fi tọ fóònù ìyá yẹn. Ó mú gbogbo owó tó wà nínú àkáǹtì ìyá yẹn bíi 150,000 naira péré ó gbọ́n sínú àkáǹtì tiẹ̀. Lẹ́yìn ìgbà tó gbọ́n sínú àkáǹtì tiẹ̀ ó wá mú password ìyá ó mú sim card ìyá ó yọ ọ́ dànù ó wá ti ìyá mọ́ ṣíà ó wá lẹ́kìnní mọ́ ẹnu ẹ̀ ó bá sá lọ.
àwọn èèyàn tí wọ́n rí pé ó yẹ kó dé ṣàǹpá àwọn kọ́kọ́ ń sọ ọmọdé yìí ó máa dé, ìyá yẹn nìkan ló wà ń bẹ̀, ọmọdé yìí ó máa dé, àwọn neighbor ló lọ gbá ilẹ̀kùn ní àárọ̀ ọjọ́ kejì, ìyá ti fẹ́ kú sí orí ṣíà, ìyá ti wà dehydrated, kò jẹun, kò jẹ́ kí ìyá yẹn mu, ìyá ti yàgbẹ́ sí ara ní orí ṣíà. ká bá tiẹ̀ gbọ́ wípé ẹjọ́ kí la fi lè mọ àwọn tó dáa. nígbà tí ìyẹn lọ ni a wá rí ọmọ kékeré ọmọ 21 years tó sọ wípé nítorí pé bàbá òun ló ń fi òun ṣe ọmọ ọ̀dọ̀ káàkiri torí pé ìyá òun ti kú, nítorí ẹ̀ ló ṣe lọ da sniper sí ọ̀dọ̀ àwọn ọ̀gá ẹ̀ tó ti ní kó lọ ṣiṣẹ́. ó da sniper sínú ọbẹ̀, ó sáàfù wọn, ó bá wọn ro túwó, ó dà sí orí ẹ̀ àti lúrú túwó ṣìnkáfà àti gbẹ̀gìrì ẹ̀ ṣáàmù bọ́n ṣe máa ń ṣe ọbẹ̀ lúrú, ó dà sínú ẹ̀ ní ọ̀gá gbé sẹ́nu ló wá rí i pé kí ni irun bá kàn, ló pé ó yá wá máa jẹ́, ló bá bẹ̀rẹ̀ sí ní sunkún. gbẹ̀rún tó ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ó fi sniper síbẹ̀, àìmọye ẹni tí irú ọmọ bẹ́ẹ̀ máa ti pa. How do we know good house helps in Nigeria? Some of us, we need house help for our elderly. Ìtàn náà kọ́ wa wípé when you want to get a carer for your elderly, go through the right channel. And gbogbo àwọn tó bá ní home carers ní Nigeria tẹ́ ń wo program mi, make sure that you do your due diligence on the people that you are employing. Make sure that they have guarantors, make them sure pé ó mọ̀ wọ́n délédélé. àwọn tó ń kíà fún àgbàlagbà, ṣe ń pé àwọn tó ń kíà fún àgbàlagbà yàtọ̀ sí àwọn tá à ń pè ní ọmọ ọ̀dọ̀. àwọn tí wọ́n pè ní ọmọ ọ̀dọ̀ yẹn ibikíbi ni wọ́n ti ń mú wọn wá, so àwọn wọ̀nyẹn ò ṣe verify lọ títí. ẹni tó mú wọn wá yẹn make sure pé o mọ agent, anybody tó bá bẹ́ẹ̀ wá ọmọ ọ̀dọ̀ make sure pé o mọ̀ ọ́, tó dẹ̀ tọ́ pé o mọ ọmọ ọ̀dọ̀ yẹn délédélé. abẹ́rẹ́ tó lókùn dí òun ni kẹ́ máa gbà sí ilé yín. àwọn èèyàn ti wà vicious gan, ẹ̀mí èṣù ti gba òde kan. nítorí ẹni tó ní ẹ̀mí èṣù náà ní pé ká máa rò pé a fẹ́ gba ìjẹ lẹ́nu èèyàn. ẹ̀mí èṣù ní pé ká rò pé a lè pa ènìyàn, pé wọn ò ní mọ̀ wá, wọn ò ní lè wá wa rí níbikíbi tí a bá wà. àwọn ẹlẹ́mìí èṣù ti pọ̀ jù ní Nàìjíríà àti níbi tí a wà yìí. àwọn ẹlẹ́mìí èṣù ti pọ̀ jù. ìyẹn kọjá lọ, ọ̀rọ̀ náà kọ Láyọ̀ stubborn. Láyọ̀ stubborn, ẹ bá kọrúkọ Láyọ̀ stubborn síbẹ̀ yẹn, ẹ̀yin 5 péré, ẹ bá kọrúkọ Láyọ̀ stubborn, nítorí pé mo fẹ́ fún Láyọ̀ stubborn jẹ. Láyọ̀ stubborn náà mọ̀ bó ṣe ń ṣe. tó bá ti ní o lọ fún holiday ìsọnù, ìwọ kò ní padà wá sí orí ìkànnì yìí mọ́. àwa dẹ̀ máa sọ ẹ káàkiri níbi tí o bá wà. a mọ̀ yí pé o wà ní Róòmù, a mọ̀ pé Ítálì ló wà ní wákàtí àti ọ̀wọ̀ yìí. adìẹ lọ́wọ́ mú, o kò padà sórí ìkànnì, ó máa padà sí orí ìkànnì by force by fire. ẹ kò notice pé tí Láyọ̀ Aristobon tó bá ti lọ sí holiday ìsọnù tí kì í mú ènìyàn dání, kò ní mú ẹyẹ dání. ẹ máa bá ń kọrúkọ ẹ̀ sí orí ìkànnì yìí. more grace kọrúkọ Láyọ̀ stubborn síbẹ̀, gbogbo yín ẹ bá ń kọ Láyọ̀ stubborn síbẹ̀ pé a kò fẹ́ gbọ́ pé o kò padà wá sí orí ìkànnì. táwa ó máa wá Láyọ̀ kiri. ṣe bá wa rí Láyọ̀, ṣe bá wa rí Láyọ̀, ṣe bá wa rí Láyọ̀, ṣe bá wa rí Láyọ̀. nígbà tí Láyọ̀ máa kúrò ní inú ilé yìí ní Ìjẹrin, kò sọ fún ẹ̀dá Ọlọ́run kankan. ní aago 12 òru ni mo kàn gbọ́ tí ilẹ̀kùn dún gbàgbà, tí mo dẹ̀ máa sá lọ sí ìsàlẹ̀ ni mo rí Láyọ̀ tó ń sá lọ lálálá. tí Láyọ̀ ń sá lọ lèmi náà ń sá tẹ̀lé Láyọ̀, ni mo ń sá tẹ̀lé Láyọ̀. àṣẹ Láyọ̀ Second Street ni ó ní kí uber ń dúró sí. Láyọ̀ ò lè sá mọ́ wa lọ́wọ́. ìwọ ni à ń pè ní Láyọ̀ stubborn. Láyọ̀ stubborn ó sá. mo bẹ̀rẹ̀ sí ní sáré kékeré lókù kí n fi eyín kọlẹ̀, nítorí pé tí mo bá fi eyín kọlẹ̀ irú àwọn yín ká TNT wọ́n á rò pé Ọlọ́run ló mú mi, ni mi bá padà sí ilé láyọ̀ àti àlàáfíà. mo pe fóònù Láyọ̀ kò lọ. Láyọ̀ á ti mọ̀ ẹ́ pé tó o bá ti lọ fún holiday ìsọnù, ìwà tí wàá sá lọ fún oṣù kan. Láyọ̀
àwa ti cast yẹ big time. A rí pé Ìtàló ló wà. Mo mọ bí tó wà ní Ìtàló, Venice ló wà ní Ìtàló, mo rí ẹ tó ń gun yáàtì káàkiri tó ń jẹun níbẹ̀. Ọkùnrin tó bá lọ sí Ìtàló, mo mọ ọkùnrin náà o. Ojú ọba nílé, ojú ọba lóko, èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀. Láyọ̀, mo rí ẹ, mo kàsí ẹ. Ó pẹ́ tó ti máa kàsí èèyàn, ṣùgbọ́n èmi gan kàsí ẹ lọ́tẹ̀ yìí. Tó o bá tún sá lọ, tó o lọ sá pẹ́rẹ́, ìgbà yẹn ni wàá tó mọ ẹni tó ń jẹ́ Faramade aláṣẹ Naijiria initiative pé kò ní èpo lójú. Ṣé o rí tí mo ṣe fún Yínká TNT? Oh, Láyọ̀, tó o bá ti dé kó o bẹ̀rẹ̀ sí ní gé àwọn gbogbo ibi tó yẹ ká. Àwa kò rí àwọn updates kankan. Àwa ò rí updates torí àwa ti block gbogbo wọn. Ìwọ ni ojú wa tó o sì jẹ́ ò gbúdọ̀ fọ́, Láyọ̀. Ojú wa tó jẹ́ yẹn ò gbúdọ̀ fọ́. Tó o bá ti dé láti ọlùdé ìsọnù tó lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ padà. Láyọ̀ stubborn. Ó jẹ steak, mo rí tó jẹ steak, ó tún bẹ̀rẹ̀ sí ní mú. Ó ní kinní kan bíi meat pie, bó dẹ̀ ṣe pie ni. Wọ́n wá gbé sílẹ̀, wọ́n kó ẹyin sí. Lẹ́yìn ìgbà tí wọ́n kó ẹyin sí, ìjẹkújẹ ló ń jẹ ní ibi tó wà yẹn o, Láyọ̀. Wọ́n wá tún wá balẹ̀ ice cream mọ́, náà wá tún gbé pie lé lórí. Láyọ̀, wọ́n wá gé sí ọ̀nà mẹ́ta. Ìgbà náà ni ó jù sí ẹnu, lẹ́nu ẹ wá dún kàkà tókò. Ló wá ń jẹnu pàkàpàkà. Lé ẹnu ẹ wá dàbí màálù tó gbé mángòrò. Láyọ̀, mo rí ẹnu ẹ live and direct. Àárí update wò mọ́. Látúrí ẹ níbi tó ti mu champagne sọnù. Láyọ̀, máa mu ọtí gbàgbé pé àwa kan dúró sí ilé o. Ó sì máa jẹ́ gbà pé ó jẹ́ kí n sá lọ sí street kejì. Ibẹ̀ ni Uber ẹ dúró sí, ni wọ́n ti gbé ẹ lọ. Ló ti bá ọkùnrin sá lọ. Láyọ̀, ló bá ọkùnrin sá lọ sí ọlùdé. Mo sọ fún yín pé inú ilé mi ni Láyọ̀ ń gbé. Ẹ má gbọ́ àwọn tí wọ́n ń lu pàkàpàkà. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe Halloween wọn ní Bolton tí wọ́n ní o. Láyọ̀, ó sá kúrò ní inú ilé yìí ní aago 12 òru. Ó wá sá lọ gbé Uber ẹ sí 2nd Street. A rí ẹ. Àwọn steak sọnù, dessert sọnù. Ó tún bẹ̀rẹ̀ sí ní mu champagne sọnù. Tí ó ní gbogbo ẹ̀ ò tí ẹ̀ dùn mí torí pé inú ẹ̀ ló jẹ àwọn wọ̀nyẹn sí. Ohun tó dùn mí gangan ni bó ṣe ń gbádùn nínú àwọn yacht yẹn. Bó ṣe ń gbádùn nínú àwọn yacht yẹn tó ní o wá ń lo soft holiday. Láyọ̀, ó pẹ́ tó ti ń ṣe mo cast ẹ. I cast you. You have been casted. You have been casted. Ọlọ́lùdé ìsọnù. Àwa ń retí ẹ because kò sí holiday tó fẹ́ lò. O ti lo 1, 2, bóyá 3 days ló ṣì lò. A ti bẹ̀rẹ̀ sí ní miss ẹ. Tó o bá lò ju 5 days lọ kó tó padà sórí ìkànnì kó bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn iṣẹ́ tó yẹ kó o ṣe. Àwọn iṣẹ́ tí a sanwó fún ẹ pé kó o máa ṣe. A sanwó fún àwọn iṣẹ́ wọ̀nyẹn ni. Àwọn updates yẹn. A sanwó fún. A fẹ́ máa rí wọn kíákíákíá. Ìyẹn ní títì ẹ. Mo gbé yẹn fún ẹ. Mo bẹ́ẹ̀ gbé sẹ́gbẹ̀ẹ́ kan. Tó o bá tètè dé màá tún wá ṣe show fún ẹ ní orí ìkànnì. So my darling people, ọ̀rọ̀ Monimos àti yẹ́ kò sẹ́ni tó ní kó má ṣe replica, but when you are subjecting somebody on your platform to bully, then we'll talk about it. Ó ní update sọnù kọ́flá òbò kan fi ìkarò òbò tí a bá tún ti rí nǹkan míì tí ó tako òfin NMC àwa tún wá sọ. Abomiri, I love everybody. I hope everybody have enjoyed the program. God bless you. Layo, safe trip. We are expecting you. We love you. We just can't do without you on this platform. On this platform, my platform, I'm missing you. I am terribly missing you. And I know other people are missing you. Come home quickly. We love you. Just leave your holiday. Leave your husband and your children. Just they come. Let your husband bring the children. You come and support us with all our so that we can have more things to talk about and more updates. Oni Layo, Oni steak is sọnù. On that note, I say good night and God bless you. I love you.